tún kú dédé àsìkò yìí o ẹ̀yin ra wa lé àtúntì dé bá a ṣe ń dé Peter Seaman Record International agbáṣà níyì gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa lóòrèkóòrè eégún tẹ́ fẹ́ wò láti ìlú Ìgbẹ̀sà òun ni Agbegijo àti Oyinbolanberu láti ìlú Ìgbẹ̀sà màlẹ́ abígúnjẹ má ba rọrùn eégún dáa nínú ẹyẹ òríbàtì ẹlẹ́lẹ́yẹ àwọn àgbà àwọn eégún tá a wí yìí eégún ìgbà kẹran ilé aláàgbà bàbá mariwo tìlú Ìgbẹ̀sà eré ọdún apá kẹta òun ni amúwá yìí aláàgbà bàbá mariwo mílẹ̀ bàbá tòṣà ọ̀fọ̀ òní ṣèjímèrè káfa aláàgbà àkówó bó bá sé lórí ẹlẹ́mọ̀ṣọ́ àṣẹ lórí omidan Agbegijo òkú èrè àjàǹgìlá aláwọ̀ èrè ẹ̀ka tó máa tẹ̀síwájú eléré ló kọ́kọ́ ṣeré ń bẹ̀ lọ́jọ́ náà ó kọrin lóríṣiríṣi ó sì sọ àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ ẹ jẹ́ ká gbọ́. ìbájú ni lọ ọba dáadáa ò ṣe ìsùn ìṣù ṣògo olùkóso àrẹ̀kújáyé iná lójú náà lẹ́nu àwọn àkàtà yẹriyẹri ìbá alákàyé òṣìmọ́lẹ̀ ìbá fámi tí mo gbẹ́kẹ̀lé tó jẹ́ márùn-ún kí n máa yan lójoojúmọ́ ìrẹ̀pẹ̀ àdánì ní ìyókè o ìkọ̀lẹ́ ayé ni mo ń bọ̀ yìí mo ní mo mú yẹn sápá mi mo mọ́lọ́tò dúdú mo dẹ̀ ń bọ̀ sílé ayé mo dáyé tán wọ́n ní mama jì ìfà lọ́wọ́ ọmọdé àti tàgbà ẹ má jẹ́ kí ìtìlẹ̀ ó kọjú ta tẹ̀lẹ́wọ́ ọwọ́ mi lọ o ọmọ Adékúnlé ti dé ìgbà yá ju ìyá o ìbá yá ju ìyá ọmọ Adékúnlé ti dé ìbá yá ju ìyá o ìbá yá ju ìyá ọmọ Adékúnlé ti dé. ayé àwọn olùdọ̀rùn olùgbèjẹ́ òkè lọ́wọ́. òun ṣe ìgbà. ẹ má má jẹ́ kí tilẹ̀ ojú ìtàn tẹ́lẹ̀wọ̀ mi lọ. ìbẹ̀rẹ̀ ló ayé tí mo ṣe ìbẹ̀yìn ìbá gbàgbà ìbólúwọ̀ àṣàpè. ìbá gbogbo baálẹ̀ ti bẹ ní ilẹ̀ ìyá àtọ́ba. nílé mọ̀júbà Ìgbẹ̀sà múwà yọ ọmọ bàbá rábíà. lẹ́kọ̀ọ́ Agbegijo. Agbegijo rẹwẹrẹwẹ. Egun akọ ẹran. Egun akọ ẹran. Yorùbá làwa. Tí Yorùbá bá pẹ́ ìdíní kan lákẹ́rán akọ ẹran màmá ló ń jẹ́ nílẹ̀ Yorùbá títí á. Ó tó akẹran náà ń pè é ṣùgbọ́n nílẹ̀ Yorùbá akọ ẹran ni. Torí nígbà tí mo wà ní kékeré ẹranko méjì tán bẹ láàgìjù ọmọ bàbá ráfíà ìkálà lẹranko yẹn ìká máa já àbò ìká máa já akọ. Mo wá jí lọ́jọ́ kan mo bèrè lọ́wọ́ olú ọdẹ agbolé mi pé kí ni ìdí akọ ẹran kí ni ìdúmọ̀ àpọ̀rọ̀ nínú igbó. Wọ́n ní ọmọ gẹ́lá àbúlé ló ń jákòrán akọ gẹ́lá á sì máa jákò ẹran. Dẹ́kunlé aláàkọlà mo mọ ayé ní orin àpọ́rán ìfọ̀n aládé akọ́rán ìbọ̀lọ́dún máa gbọ́dún kan ọ̀hún. Alékèlà kọ́kọ́ égúnlẹ̀ ìtó máa kọ́ jáde tó bá jáde tán òyìn àwọ̀ aṣọ funfun dùlà lójú ọmọ dámọ̀. Ẹ̀mí ọkàn tí ẹ̀ bá jáde tán oríṣiríṣi ìmọ̀ríwò wà bẹ́ẹ̀ sí gbòòrò torí funfun láṣọ àlàmì ayé ẹ̀ má tepo sálàmì ló sọ yẹn funfun àláṣọ wa. Zítẹ́ẹ̀tì orin ṣòkòtò orin. Àníláyé tí ẹ̀ bá ti jáde tán oríṣiríṣi egun abẹ́rẹ́ sì ní jáde ní ìgboro kiri ṣùgbọ́n gbọ́lé táwọn ayé ọmọkò gẹ́gẹ́ bí ṣe gbọ́ ibẹ̀ ní ṣe ń dálẹ̀ ní ilẹ̀ ilé gungun eégún kéré
ẹ má fojú dagbolé tàwa yìí ọmọ bàbá rábíà ìyá ìyá jùyà o ìyá 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 jùyà o adékúnlé ti tó. ìbá ìyá ìyá jùyà o ìbá ìyá ìyá jùyà o adékúnlé ti tó. ìbà yà á ṣe ojúbà bàbà ìbà á ṣe àwa náà ojúbà lẹ́ni o àjúbà lẹ́ni a ti wà ní ìgà akẹran níbi tí eégún Agbegijo òkú èrè àjàngìlá aláwọ̀ èrè tó ti fẹ́ ṣeré àwọn oníbàtà ni ẹ̀ ń wò tí wọ́n ń lu bàtà. Agbegijo lẹ̀ ń wò yìí ó ti jáde òun ló ń kọ ọsẹ̀ ní àwọn ibi tó yẹ tó tọ́ gẹ́gẹ́ bí ìṣẹ̀dálẹ̀ baba ńlá baba wọn àtúnrẹ́ṣin bóyá olówó àbọ́lọ́lá kan ó wá tó fẹ́ lọ ṣe yìí ẹ̀jẹ̀ á máa bà bọ̀. èèyàn lẹ́rí tó ń forí balẹ̀ fáwọn àgbààgbà yìí ó tún kóyà méjì dání ẹ̀bí mi ẹ̀ ní kí ló ń jẹ́yà ìwú ẹṣin ni àwọn ìyá àgbà ọ̀jẹ̀ ni Agbegijo ló kúrò lọ́dọ̀ wọn kó tó lọ sọ́dọ̀ àwọn oníbàtà àwọn arápá ńlá mọ níwọ̀n bàtà abapá yagi lẹ́nu òdìdú àyànkọ́mọ léjìká náà yìí agbórí odólùfẹ́ gbórí odólùfẹ́ òòṣà Agbegijo jó ẹ̀jẹ̀ awo bíjó ṣe lọ. àárọ̀ láti mọ̀ bálẹ̀ ṣe máa rí ijú àkọ́jọ́ t'Agbegijo òkú èrè àjàngìlá aláwọ̀ èrè aṣọ yíyí ló fi mú un ìyẹn ni pé ẹ rí nǹkan lè ní ó mà ti gẹṣin ẹṣin l'Agbegijo ń gùn bọ̀ yìí ó ń lọ sí ẹ̀sà láti lọ bẹ̀rẹ̀ eré Agbegijo máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ eégún alágbá bàbá mariwo mílẹ̀ bàbá tòṣà ọ̀ṣọ́ ní ìṣèjímèrè káfa alágbá àkówó bó bá sé lórí ẹlẹ́mọ̀ṣọ́ àṣẹ lórí omidan bàbá ń sọ̀rọ̀ nípa eégún tá a wí yìí àní gbàgbé bàbá wa alágbá bàbá mariwo olóyè alágbá tó jó lórí gbogbo ọlọ́jẹ̀ gbogbo eléégún pátápátá nílùú Igbesa Màlé ibi tẹ́gùn eégún ọ̀hún dùn dé ẹ̀rí ìjọba tó fi àwọn agbófinró ránṣẹ́ láti wá dáàbò bò wọ́n láti wá dúró tì wọ́n kọ́dún ọ̀hún lè dùn kó lè lárinrin. àwọn agbófinró ọ̀hún dé pẹ̀lú olórí ẹbí akẹran olórí ẹbí pápátá fún gbogbo ẹbí akẹran nílùú Igbesa Màlé tí wọ́n jẹ́ ọmọ eégún Agbegijo àti Oyinbolanberu tó jẹ́ eégún àkọ́kọ́ nílùú Igbesa. Ere Agbegijo òkú èrè àjàngìlá aláwọ̀ èrè ó mà tún lọ́mọ àtòun àtọmọ ẹ̀ wọ́n wà lórí ẹṣin. aṣọ tí gbogbo àwọn àlejò èyí tó lórí ẹbí wọ̀ àti gbogbo àwọn èèyàn tí wọ́n pè tí wọ́n wọ̀ òun ni Agbegijo náà wọ̀ pẹ̀lú ọmọ ẹ̀ lórí ẹṣin pẹ̀lú ìyá méjì lọ́wọ́. Onígbẹ̀sà Màlé abígúnjẹ má bàa rọrùn abígún dáa nínú ẹyẹ òrí bàtì ẹlẹ́lẹ́yẹ àwọn àgbà ẹkú ọdún ẹkú ìyèdún. Bàbá ń sọ̀rọ̀ nípa eégún Agbegijo yìí tàbá ń sọ̀rọ̀ nípa ẹbí akẹran àní ṣàìmẹ́nubà Alhaji Musbau Gbàgúdù nínú ẹbí wọn ni. Olóyè Sheriff Balógun Ọ̀jẹ̀ tìlú Ìgbẹ̀sà nínú ẹbí wọn ni. Bákan náà ni olóyè Azeez Aládòó nínú ẹbí wọn ni. Olóyè Òjùbẹ̀ ìyẹn Agbájé nínú ẹbí akẹran ni àti olóyè Mọ̀nsúrù tó jẹ́ àró ní ìdí ọ̀kẹ́. àwọn eégún ọ̀hún òṣàyè sọ̀rọ̀ ń gba àwọn dẹ̀sà lóríṣiríṣi ọ̀rọ̀ ló bọ́ lẹ́nu wọn gẹ́gẹ́ bá a ṣe mọ àwọn eégún látàyè báyìí pé ọ̀rọ̀ ni wọ́n máa sọ ẹ jẹ́ á gbọ́rọ̀ lẹ́nu àwọn eégún wọ̀nyí.
orin ilẹ̀ ti gbọ́lẹ̀ tẹnu àwọn ọmọ ilé àti ìyàwó ilé ti ìga akẹran nílé aláàgbà bàbá Mariwo lẹ́sà ibi tí eégún Agbegijo tó ti ń ṣeré lẹ́yìn tó bọ́lẹ̀ lórí ẹṣin. òun ló ṣe àwọn ètò tó tọ́ àti ètò yẹ láti ṣe kó tó di pé ó godó. gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ ti ń gbọ́ látàárọ̀ ìfá àràṣe ni o àṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni bí eégún bá wá godó tán ẹ wàá gbádùn wa dọ́ba torí ọ̀rọ̀ ó ń bẹ lẹ́ni Agbegijo godó eré fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ wa máa gbọ́ gudugbẹ̀ bó ṣe ń jábọ́ kọ́rọ̀ ó máa wá bọ́ kẹ́gbọ́n sọ káàbùrù ó sì sọ ẹ̀jẹ̀ gbọ́ lẹ́nu Agbegijo. ara òní tó ń lé alára ẹ̀rí Agbegijo ṣe ṣe lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó sọ pẹ̀lú àwọn ọmọ lẹ́yìn ẹ̀ tí ewì bọ́ tọ̀rọ̀ bọ́ ìgbà tó máa bọ́lẹ̀ lórí odó aṣọ tó fi godó ó pààrọ̀ ẹ̀ tí ì rí nǹkan kan eré ń bẹ́lẹ̀ ní àṣedọ̀la ni mo ti sọ lẹ́ẹ̀kan ìjà láàgbọ́dọ̀ jà. eégún ìga akẹran ló ń ṣeré lọ́wọ́lọ́wọ́ ní ìta ẹ̀sà Agbegijo eégún aláàgbà bàbá Mariwo tìlú Igbesa. ọ̀rọ̀ pọ̀ nípa eégún tá à ń wí yìí, ọ̀rọ̀ pọ̀ nípa oyè aláàgbà tìlú Igbesa, ọ̀rọ̀ pọ̀ nípa eégún Oyinbolanberu tó máa ṣeré lẹ́yìn eégún yìí àmọ́ gbogbo ọ̀rọ̀ ọ̀hún ó di ọwọ́ gbẹ̀rẹ̀
bèrè bá lọ sọ́wọ́ iwájú ẹ máa gbọ́ gbogbo ọ̀rọ̀ yìí lẹ́nu àwọn èèyàn tó tọ́, àwọn jàǹkànjàǹkàn, àwọn èèyàn pàtàkì pàtàkì, àwọn olóyè ọ̀jẹ̀ tìlú Ìgbẹ̀sà, gẹ́gẹ́ bá a ṣe ṣèlérí fún yín nínú fọ́nrán wa eré ọdún apá kejì tá a ṣèlérí pé a máa má àwọn ọ̀rọ̀ wá nípa ọdún eégún nílùú Ìgbẹ̀sà, bí wọ́n ṣe ń ṣe, àsìkò tó bẹ̀rẹ̀, ìgbà wo ni wọ́n ń ṣe, kí nìdí tí wọ́n fi ń ṣe, ẹ gbọ́ gbogbo ẹ̀ nínú fọ́nrán yìí. Ìyá àgbà ọ̀jẹ̀ látòrí ìyá àgàn òbí dúdú gbọmọ ló fi pa àwọn ni ẹ̀ ń wò tí Agbegijo ń jó fún yìí. Lẹ́yìn èyí ni Isa ọ̀gá bàbá àsàlẹ̀ ọ̀jẹ̀ ti gbogbo ìlú Ìgbẹ̀sà, àwọn ni ẹ̀ tún wò tí wọ́n jókòó yìí. Aṣọ yìí ti bẹ̀rẹ̀ báyìí, ẹ̀rí Agbegijo bó ṣe yìí ó ti dá láǹtakùn, bó bá finú ta àfẹ̀yìn ta pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ rí nǹkan wò níbi eréégún yìí, àrà ọ̀tọ̀ gbáà ni. Àwọn lẹ́ ó máa wò ẹ̀ léégún rí, ìyẹ́ lẹ́ máa wò lẹ́yìn ẹyẹ. Agbegijo ṣeré o, ó ṣeré gẹ́gẹ́ bí eégún ilé aṣíwájú gbogbo ọlọ́jẹ̀ pátá gbogbo ìlú Ìgbẹ̀sà, olórí la máa ń forí fún. Iwájú lèrò sì ń bèrò, ẹ jẹ́ ká máa gbádùn eégún yìí bọ̀. Bó ti yí aṣọ ọ̀hún ni wọ́n ń ná lówó ẹ̀ tí ì rí nǹkan kan. Bó ti ń ṣeré ọ̀hún, Ìdòwú ò fìgbà kankan fẹ̀yìn ẹ̀ lẹ̀, ó dúró tì í gbágbágbá. Káàbọ̀, ṣe dáadáa lóde, ó tún yí ẹlẹ́yìn ló yí yìí. Inú gbogbo àwọn ọmọ ẹbí Akẹran dùn, gbogbo wọn tó dìde wọn tó ń náwó, àtàwọn ọ̀rẹ́ ojúlùmọ̀ àti gbogbo àwọn tó bá wọn wá, gbogbo wọn ni wọ́n náwó ńjọ́ náà torí inú wọn dùn. Eégún ọ̀hún ti ń ṣeré lọ́wọ́, bẹ́ẹ̀ làwọn ìyàwó àtọmọlé ni wọ́n ń kọrin fún un pé kí la ó bá bọ̀, ìdùnnú la ó bá bọ̀, àní bá burú lé. Àwọn ní Agbegijo bó bá ṣe pé tiẹ̀ là ń wí, ẹni roko á dé, ẹni rodò á bọ̀, ewé alájíǹde ò máa sunkún, kò ní sunkún láéláé. Ẹ wo bó ti ń yí aṣọ, ẹ wo bó ti ń yí aṣọ. Eré ń bẹ lénìí, eré ń bẹ lénìí, ó wá bẹ̀rẹ̀ sí ní dúró, ó ń yí aṣọ fún wọn ní kọ̀ọ̀kan èjèèjì, ìkọ̀ọ̀kan èjèèjì, ẹ̀jẹ̀ ó gbè mí, Dàmáàsì ló fẹ́ gbè yìí. Ó ti gbé, ó ti ju torí ẹ̀ lẹ̀, ẹ̀sùn mẹ́yìn ẹ̀jẹ̀ kó ráyè ṣeré. Orin téèyàn bá mọ̀ ọ́ kọ kì í kọsẹ̀ létè, eré téèyàn bá mọ̀ ọ́ ṣe
ó dá lójú gbangba ni a ṣe bó bá ṣe wù ú bó ti ń ta lọ́tún ni wọ́n máa ta lọ́sì oníbàtà á máa fi lù pé á máa pè lọ́tún pé aláǹtakùn bó bá fi inú ta abẹ kíkan. ẹ tí ì rí nǹkan kan pẹ̀lẹ́pẹ̀lẹ́ alábẹ́ ló yí yìí alábẹ́ ló yí yìí ó ti yí sódì Agbegijo ṣeré káàbọ̀ irú ọwọ́ tó ń gbà yí aṣọ yìí ẹ ti rírú ẹ̀ rí olóòbírí po oníyíwọ́ àbí kíni kí n tiẹ̀ ti pè é ara tún lélẹ́yìí ara ọ̀sẹ̀ tí tán lé alára láéláé ìyẹn la fi ń dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ wa ń bí Lutasima Record International agbáṣà ní gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ tí wọ́n mú gbogbo àwọn olú fọ́nrán báyìí wá fáǹfààní gbogbo àwọn ọlọ́jẹ̀ fáǹfààní gbogbo àwọn ọmọ Yorùbá ká lè máa gbé àṣà wa àti gbogbo nǹkan ìṣẹ̀dálẹ̀ wa ká máa gbé lárugẹ ó ti dọ́dọ̀ àwọn ìyá àgbà ọ̀jẹ̀ o bẹ́ẹ̀ ni olóyè Táyélolú ìyá àgbà òbí gbogbo àwọn olóyè bí pupa lójókòó pẹ̀sẹ̀ àtàwọn olóyè ọ̀jẹ̀ tó kù tó ń wo bí wọ́n ṣe ń ṣeré ó ti wà níwájú Ìsá ọ̀gá bàbá àṣàlẹ̀ ọ̀jẹ̀ gbogbo ọ̀jẹ̀ ìlú Ìgbẹ̀sà níwájú rẹ̀ ló wà yìí tó ń yíṣọ lọ́wọ́ ó tún ti yí i káàbọ̀ Agbegijo kú eré ó tún ti fẹ́ gbàṣọ míì ó ti gbé aṣọ lọ rẹ́rẹ́rẹ́ bẹ́ẹ̀ l'Agbegijo náà ń gbé bó ṣe wù ú lérè ń lọ gbogbo ẹ̀yin èèyàn wọ̀nyí ẹ sún mẹ́yìn o ẹ jẹ́ k'Agbegijo rí ibi ṣeré. àwọn ìyàwó ilé àtọmọlé bẹ́ẹ̀ ni wọ́n ń kọrin pé òwò ló wà yìí má jóbìnrin ó mọ̀ ẹ́. dìndì lábala ló tún fẹ́ gbé yìí egbudu mo tiẹ̀ pé tẹ́lẹ̀ ẹ̀tọ́ ní yàrá agbára ti kú òlórí ẹ̀rí kó ti jọ àwọn igun akéwì ó ti dá lábala kò yẹ dá lábala gangan o ó sì tún fẹ́ fi lè dára nítorí ó fẹ́ yí ó ti kó sínú ó tún fẹ́ yí. ti yí sódì báyìí ó ti yí sódì. orin ti wá ń lọ lóríṣiríṣi ó ti ń da ládùúrà wàá lọ rí wàá bọ̀ rí ẹni pé o má bọ̀ lò ní dé bá bólúwẹ̀ gbẹ́pọ̀lé má sunlé bó pọnmi tà á dí gbèsè bó bá lọ síbi tọ́fọ̀ ti ṣe á tún tẹ̀wọ̀n ọlọ́mọ pa ń bẹ̀. eré ń bẹ lè ní àṣẹ mo ti sọ fún yín bẹ̀rẹ̀ eré yìí pé ẹ gbádùn eré Agbegijo ìjọba eré ọdún apá kẹta òun lẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ Agbegijo ń dára tó ń ṣe bó ṣe wù eégún ilé alágbá bàbá mariwo nílẹ̀ bàbá àtòṣà tó jẹ́ olórí gbogbo ọlọ́jẹ̀ pátá nílùú Ìgbẹ̀sà màlẹ́ Abẹ́gúnjẹ má bàrọ̀ ní gbúdà nínú ẹyẹ òní bàtì ẹlẹ́lẹ́yà wọn ẹṣin tí Agbegijo tó gùn dé òun lẹ́ṣin ń wò lójú agbo yìí ẹṣin ọ̀hún wọn ò tí ì mú lọ mo mọ̀ pé ó sì máa tún fẹ́ ṣin yẹn dára àmọ́ àrà tó máa fi dá ẹ jẹ́ ká yìí máa wò ó bọ̀ náà àwọn kì í yọ tán nù gbá àwọn kì í yọ tán nù gbá ó tún ti padà sí dé àwọn agbádá tí wọ́n ti kókò ńlẹ̀ nítorí pé ó ti ń yíṣọ ọ̀hún jù ó yí bẹ́ẹ̀ ló tó ń tó yí àwọn olóyè wá ní ọ̀yá ẹ̀kọ́ gbogbo ẹ̀ wá ń bì àní jẹ́ kó gbé agbádá mọ́ àmọ́ ní ìsìn ó tún ti padà gbé níbi tá a ti rí bàbá wa Awolaye Yẹ̀kínì Awolaye tí ó jẹ́
alága gbogbo ọ̀jẹ̀ nílùú Ìgbẹ̀sà bẹ́ẹ̀ lọ́lọ́kadà náà jókòó ti àti gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ pátápátá nílùú Ìgbẹ̀sà ni wọ́n jókòó níbi tí Eégún ti lọ gbé agbádá míì àfọ́kù ògò èéfọ́ ògò lẹ́rí tí wọ́n kó sínú òkè yìí o orí rẹ̀ l'Agbegijo tó dúró sí tó ti ń yíṣọ orí àfọ́kù ògò ló dúró sí tó ti ń yíṣọ yìí o nǹkan ń bẹ bẹ́bẹ́ ṣe ń bẹ bẹ́bẹ́ ò dúró orí àfọ́kù ògò lẹ́rí tó ti ń yíṣọ yìí òun nìdòwú tún gbé òun nìdòwú gbé tó tún gbé sáyé lọ wájú pé kó tún wá tún yí ń bẹ̀ kó tún gorí ẹ̀ kó tún tún yí lórí ẹ̀ orí ìgò yìí ló dúró sí tó ti ń yíṣọ èèyàn gan ò lè dúró lórí ìgò kó má gún lẹ́sẹ̀ bọ́mọ kékeré bá ṣíwọ́ ẹ̀ tó bá ìlú làbẹ́làbẹ́ ẹpọ́n ló máa gbé dẹ̀yìn ẹ̀rí Eégún Agbegijo ó ń gorí làbẹ́làbẹ́ bẹ́ẹ̀ ni ò gbẹ́pọ́n wálé àrà ní tán lé alára òun wọ́n tún gbé kalẹ̀ yẹn ó tún ti gorí ẹ̀ ó tún ti dúró nínú ike tí wọ́n kó àfọ́kù ògò yìí sí. ti gbé wá síwájú àwọn ọ̀rẹ́ wọn àwọn àlejò wọn tí wọ́n wà ń bẹ̀ kó tún yí lójú wọn kó má dàbí pé wọ́n kàn sọ fún mi ní wọn ò rí kí gbogbo oníkálukú ó lè rí wọ́n ń gbé àfọ́kùgbò yìí lọ síwájú gbogbo wọn kọ̀ọ̀kan kébù yìí kó máa yí lójú wọn kí gbogbo wọn lè máa rí bó ṣe ń yí Agbegijo ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lòde èèyàn ò fẹ́ ní fọ̀rọ̀ bí òṣòrí ẹni aráalé ẹni ò fẹ́ àmọ́ wọn ò fẹ́ ajé èèyàn bọ̀rọ̀bọ̀rọ̀ èèrà ò fẹ́ kòkòrò dé nínú ọmọ aráyé ò fẹ́ àjọbẹ̀ nínú àwo tó ń ganran àmọ́ eré tèmi àlọ́dé lọ́wọ́ lọ sẹ́nu àtẹ̀bọ̀lẹ́sẹ̀ tẹ̀nà ẹni bá pé o má bọ̀ lò nídílé bá máa ṣeré pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa ṣeré ìṣòro bó bá ṣe wù ẹni kó o ṣe ọmọ onílé àtẹ̀ jẹ́jẹ́ àjèjì àtẹ̀ girigiri ó ní kó gorí ẹ̀ ó tẹ̀gò yẹn ó fò sókè lórí ẹ̀ kó tún yíṣọ ẹ̀rí ó tún fò sókè lórí ẹ̀ ó yíṣọ pẹ̀lú ẹ̀ ìgò ọ̀hún ògùn àárọ̀ ọ̀run la pé àárọ̀ ọ̀run kẹ̀kẹ́ eégún ń bẹ bíi tàtijọ́ òòṣà ń bẹ bíi tàtijọ́ àwa ń sin bàbá bíi tàtijọ́ àwọn náà ò pé bàbá bíi tàtijọ́ mọ́ èwo tún lélẹ́yìí ara mi ni Agbegijo tún fẹ́ dá yìí o ara mi ló tún fẹ́ dá. ìwọ tún lélẹ́yìí ẹ wo ohun tí Agbegijo tún dà. ìgbòrúkọ la fẹ́ pè é ni o bí eégún àwọn Ìgbò la fẹ́ pè é tàbí tàwọn Egede ẹ mà àwọn eégún kan tó máa ń larí mọ́lẹ̀ gbà bí wọ́n bá ń ṣọdún lọ́wọ́ bóun la fẹ́ pè é ni àwọn èyí tó kúrò yìí àmọ́ mo ti sọ fún yín pé àrà ń bẹ lẹ́nìí torí eégún ilé Aṣíwájú Ọlọ́jẹ̀ eégún ẹbí Akẹran a kì í dẹ́ pèèyàn lákẹran kó sorí bọ̀rọ̀ bàbá pèèyàn ní Akẹran kò gbọdọ̀ sorí bọ̀rọ̀ aṣíwájú làṣíwájú ọ̀nà àjẹ́ àrà lónìrànràn òun ni Agbegijo ń dá gẹ́gẹ́ bí eégún aṣíwájú iwájú lẹ́ẹ̀ máa lọ ẹ̀yìn rẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀sí mọ́ sàkótẹ́ ìrora fún àwọn àyè owó ní tán lápò kìíní ò ní tán nídìí yín torí kì í tán nídìí àkèrè ẹ bá ti ń fòṣe yèrè omi á máa dà iṣẹ́ ọ̀sán á máa lawó torí ọmọ ló máa là lóògùn ìtọ́lọ́wọ́ bá mi ìlú rẹ̀ wọ́n tún ti gbágbádá o ó ti gbé kìíní ti bí yẹn lẹ̀ torí mi ò mọ orúkọ tí mo lè pè é bí ìgbónúkó ni gbẹ́gùn Ìgbò ni ó ti yí agbádá yẹn sódì ẹ̀rọ kó ti yàtọ̀ àbí mi ló pọ̀ èmi ìkọ́ o Agbegijo náà ló ṣe ń ṣeré lọ́wọ́lọ́wọ́ Agbegijo ló ṣe ń ṣeré lọ́wọ́lọ́wọ́ ti tún dára ti fẹ́ rárá kọ́dá
rárá ò kì í tán lé alára. èsì tó fẹ́ rárá tó dá. ẹ kó wájú wọ ẹjẹ́ àríran wò. ìwé ló tún dà yìí. ara kò ní tán ní alára ẹ tún wò wọn. Edun onídán idán náà ni ó máa pa ara mi Agbegijo tó gbé yọ yìí. bí ẹ̀hún ṣe ń dùn nú àwọn èèyàn tó kálukú kọ́ gbà pé wọ́n ń náwó owó ìlú. sọ pé ìmọ̀ adára kan lórí ẹṣin ẹ̀rí kó tún ti ń gbẹṣin padà ẹṣin ló gùn wá bóyá ó fẹ́ gbẹṣin padà lọ lé ni o àbó fẹ́ dára lórí ẹṣin ẹ̀jẹ̀ á máa wò bọ̀. Agbegijo ti gbẹṣin bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọmọ ẹbí akẹran wọn dúró tì í pàápàá jùlọ Alhaji Musbau Gbàgúdù ẹ kú ọdún o ẹ kú ìyèdún àti ìsìn aládò ẹ kú ọdún ẹ̀rí Alhaji Gbàgúdù lẹ́wọ̀n tó mẹ́gbàá dání ẹ̀rí báyà Agbegijo tún ti yáṣọ lórí ẹṣin ni o ẹṣin ń lọ lórí ìrìn bẹ́ẹ̀ lòun yáṣọ sódì ló ń yí sójú ẹ̀rí ara ò ní tán lé alára ara ní tó ń lé alára. bó ṣe lọ bìbà kálukú wọn ni wọ́n gbádùn orí Agbegijo ẹ wòrò ọ̀pọ̀ tó jókòó kò jẹ́ ara àwọn tó dúró àwọn èrò tó wà lójú agbo gan pọ̀ jù torí eré tí Agbegijo ń ṣe yìí eré tó wúni lórí púpọ̀ púpọ̀ ni. bẹ́ẹ̀ lórí ń lọ orin òdúró àwọn ìyàwó ilé àtọmọlé wọn ń kọrin lóníranran orin ń lọ lóríṣiríṣi láwọn orin ìbílẹ̀ orin ìṣẹ̀ṣe èmi ìkan pohùn fẹ̀ èmi ìkan kọrin àdúrà bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń kọ́ lọ́tún lọ́sì tí gbogbo ẹ̀ ń lọ ní mẹ́lọ́mẹ́lọ́ Agbegijo ṣì wà lórí ẹṣin o.
ti fẹ́ rárá kan dá ó ti fẹ́ rárá kan dá. Agbegijo dá lábala Agbegijo mà kú ewu o ewu iná kìí pàwòdì àwòdì òkú ewu orí ẹṣin ni Agbegijo wà tó fi dá lábala inú oníkálukú dùn gbogbo wọn fò fáyọ̀ apá ọdún akúyẹdùn àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí gbogbo àwọn ọmọlé àwọn ìyàwó ilé ń kọrin wọn fò fáyọ̀ ẹja gbogbo orí tiwa. ẹ̀rí inú aláàgbà tìlú Ìgbẹ̀sà ọdún aláàgbà lẹ́rí tó ń jó àti ìyá aláàgbà lẹ́yìn èyí idán bẹ̀rẹ̀ ní pẹrẹwu Agẹmọ ló kọ́kọ́ ṣeré ẹ jẹ́ ká wo bẹ́rẹ̀ Agẹmọ yìí ṣe lọ. Alhaji Musbau Gbàgúdù ó dúró gbágbá níwájú àwọn Agẹmọ yìí méjì tiẹ̀ tún ni wọ́n méjì ni àràrà àárí àrà lónìrànràn níbi ọdún eégún ilé ni ẹ jẹ́ ká máa bá a bọ̀ ẹni tó bá a lọ ló bá kó Agẹmọ ẹ ṣeré fún wa. ká wàrà táwọn Agẹmọ méjèèjì yìí fẹ́ dá ẹ rí i pé wọ́n ti dúró pọ̀ wọ́n tún fẹ́ rárá àkọ́dá ní ẹ̀yà wàrà tí wọ́n fẹ́ dá. ẹ̀rí pa àwọn méjèèjì Agẹmọ méjèèjì ti parapọ̀ wọ́n ti dìkan ẹni ni wọ́n tún yí yìí torí ibi tá a rí lẹ́ẹ̀kan ó ní ọ̀dà tí wọ́n fi dára sí eléyìí kò ní nǹkan kan òdì lẹ́ ń wò yìí ẹni ni wọ́n yí yìí Agẹmọ méjì dẹyọ kan.
tí wọ́n fẹ́ dá ní kálukú wa fẹ́ wò ẹ jẹ́ a máa wò ó bọ̀ wọ́n tún ti tú ẹ̀rí wọ́n ti di méjì padà Agbegijo ara mi tán ní alára. rí i pé Agẹmọ yìí ti ń lọ sídìí ọparun bóyá ó fẹ́ gbọ́ ọparun yìí ni o àti ìwòye tó fẹ́ ṣe nínú ẹ̀ àmọ́ ẹ jẹ́ ká máa wò ó bọ̀. bẹ́ẹ̀ bá wọ ọparun yìí ẹ rí i pé ó mì lòólòó Agẹmọ mà ti ń gùn lọ ó mà ti ń gbọ́ ọparun ọ̀hún lọ. òkèlè yá fọhùn òkèlè yá fọhùn bàjẹ́ bí ọparun ọ̀hún ṣe ń mì lòólòó bẹ́ẹ̀ l'Agẹmọ ọ̀hún lù ú lọ ẹ̀rí ipò ti fẹ́ẹ̀ dókè. lọmọkùnrin ń ṣe ìyànjú lọmọkùnrin ń gbà bá gbìyànjú bí ọ̀lẹ láàrin ojoojúmọ́ ní máa ń rẹ ni. Agẹmọ yìí ti dókè Agẹmọ yìí ti dókè ẹ rí i pé ńgbà tá a kọ́kọ́ wò ẹnìkan ń bẹ lókè ọparun yìí ó ti gbé nígbà tó gòkè lókè ó ti gbé ẹ rí i pé náà òun ti fẹ́ di méjì. ẹgbèrò kálukú wọn dúró tìyanu ni pé ara aró èwo tún lélẹ́yìí. Agẹmọ yìí ṣì wà lókè o ẹ rí gbogbo àwọn èèyàn ẹ̀rọ ìjókòó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ti sọ lẹ́ẹ̀kan pé ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọsẹ̀ létè eré tó bá dáni lójú gẹ́rẹ́gẹ́ èèyàn máa ń ṣe é. Agẹmọ yìí ti wà lókè ọparun tó ń dà bí àrà tó ń pa á bí idán. ẹni tó gbé gòkè ẹ̀rí ipò ti tú èyí tó wà lókè tó gbé òun lẹ tún wò lára ẹ̀ yìí ẹ ti rí i báyìí ẹ̀rí ipò ti gbẹ́ nìkan gòkè èyí tó gbé gòkè ó ti sọ yẹn sílẹ̀ àrà ò ní tán lé alára. àwọn lẹ́ ọ́ máa wọ ẹ̀ léegun rí kò ti sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ìyẹ́ lẹ́ máa wò lẹ́yìn ẹyẹ kí l'Agẹmọ yìí tún dà ó tún padà ó dẹkùn ó dẹran ọdẹ ó dẹkùn ẹ̀rí ìpẹ́ ní méjèèjì ti wálẹ̀ báyìí Agẹmọ yìí ti dẹkùn lókè ó wá ń nawọ́ sọ̀tún ó ń nawọ́ sósì lórí ọparun àrà ò ní tán lé alára láéláé. bàbá wò á rí i pé ọparun yìí ó ń mì sọ̀tún ó ń mì sósì pẹ̀lú ẹ̀ Agẹmọ gòkè pẹ̀lú ẹ̀ ó dẹkùn ẹ̀rí ipò tó ń dára lókè lọ́hùn-ún gbogbo àwọn tó wà nílẹ̀ gbogbo wọn kàn ń wò ó torọ́ kan wọn balẹ̀
ẹ̀mọ́ tere àjà bájà bá ná bí àjàó bá náwó báyìí àrè òfin kọ́ nǹkan àwọn baba ńlá baba wa ni afẹ́ ni ẹ̀yìn ò ní pọ́n dẹ́nu kà á pọ́n dèdí. àwọn agbófinró gan àwọn dúró wọ́n ń wò idán tí Agbegijo tó ń pa àná kì í pèèyàn ní akọ ẹran kó tún sorí bọ̀rọ̀ akọ ẹran lakọ ẹran máa jẹ́. ẹkùn yìí ti sọ̀kalẹ̀ báyìí ẹ̀rí pé gbogbo èèyàn fòfáyọ̀ lẹ́yìn èyí jagunjagun ló kàn ológun látẹ̀sí èwo lẹ mú bọ̀ jagunjagun wọ̀lú ẹ farabalẹ̀. lẹ́yìn tẹ́ ẹ bá ti wo jagunjagun yìí tán àsọ fún yín pé eégún méjìlá ẹ̀wò fọ́nrán rẹ̀ òyìnbó là ń bẹ̀rù òun lẹ̀ ń wò yìí ẹ rí i pé eégún ńlá ni afẹ́rẹ́gẹ́dẹ́ àwọn òyìnbó là ń bẹ̀rù lẹ́gùn tí ẹ̀ ń wò yìí àtòun àti alékè ẹ gbọ́ tán àwọn méjèèjì lẹ́yìn nínú fọ́nrán yìí ká. tó bá lọ sí bọ̀bọ̀ ṣe àtọmọ lọ́mọ pàkótú bí ọ̀rọ̀ mi lọ́dún ẹ̀ bá rọrùn alákejì ẹ̀ máa pé kí náà ó bá bọ̀dé o. ìdùnnú o náà ó bá bọ̀ àwùrí bá kú wálé. ẹ máa pé kí náà ó bá bọ̀dé o. ìdùnnú o náà ó bá bọ̀ àwùrí bá kú wálé. àyè máa pa o. Dáìlógó kọjá ìbínú dáwù tó ní gbèsè tààrùn bọ̀kọ́ ní sọmọyá. Aṣọ yìí máa pọ̀ o. Aṣọ yìí máa pọ̀. Dáìlógó kọjá ìbínú dá ẹ̀wù tó ní gbèsè tààrùn bọ̀kọ́ ní. lẹ́yìn orin lónìí ìrànràn lẹ́tẹ̀nu àwọn ìyàwó ilé òyìnbó là ń bẹ̀rù òòṣà ìjó pẹ̀lú aláàgbà àti gbogbo àwọn ẹbí akẹran ẹ jẹ́ á wo fídíò wọn ṣe lọ. òyìnbó là ń bẹ̀rù tá a wí yìí ó kọsẹ̀ káàkiri gbogbo ìlú gbogbo ojúṣe tó yẹ kó ṣe gbogbo ibi tó yẹ kó dé níkànkan èjèèjì gbogbo ibẹ̀ ló dé pátápátá pẹ̀lú gbogbo àwọn ẹbí akẹran bẹ̀rẹ̀ látòrí aláàgbà ìyá aláàgbà àti gbogbo àwọn alhaji musbau bagudu asisi alado olóyè sẹ̀rífì balógun ọ̀jẹ̀ olóyè òjùbẹ̀ agbájé olóyè mọ̀nsúrù àró ti ìlú ti ìdí ọ̀kẹ́ àti gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ pátá gbogbo wọn ni wọ́n pèsè síbi eré yìí. ẹ wo bó ṣe ń jó ìjó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni.
ilé alága gbogbo ọ̀jẹ̀ tìlú Ìgbẹ́sà olóyè Yẹ̀kínì Awolaye ibẹ̀ ni wọ́n wà yìí. ẹ̀ ń wo ọlọ́pọ̀dà mọ́ lábọ́ ọlọ́pọ̀dà ni ó jókòó yìí. àwọn àlejò tó wá láti ìlú Àgbárá àwọn gan ògbẹ́yìn níbẹ̀ Táó ti ìlú Àgbárá ògbẹ́yìn níbẹ̀. àkú ọdún àkú ìyèdún àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí ọdọọdún ni láǹṣogún ọdọọdún nìrókò sọgbọ̀n. Awolaye ni ẹ̀ ń wò tó fẹ́ dárìn yẹn jágbóni tí bàbá fẹ́ dá. bẹ́ẹ̀ bá ṣàkíyèsí ẹ̀rí pé bẹ́gùn ìbá débì kan wọ́n á kọ́kọ́ bomi wọ́n á kọ́kọ́ fi bù sílẹ̀ tẹ́gùn yìí máa tẹ̀ wọlé ìyẹn ni pé ẹ̀rọ̀ pẹ̀sẹ̀ ń ti gbìn. orí orórì àwọn bàbá ńlá àti ìyá ńlá wọn ní ìgà Akẹran nílé Aláàgbà ibẹ̀ ni Oyinbolanberu ló wà báyìí. ẹ̀rí ó balẹ̀ búrúbúrú níbi tí Alhaji Musbau Gbàgúdù tó ti fún un ní ọtí ọ̀jẹ̀ tiwa kì í mọ̀ gógóró ọtí olóyìnbó òun ni wọ́n fún wọn. fúnrun lóréré ó kẹ̀rìírí ilé ìjìgbò ilé ibi sògbé ti wá ìjìgbò réré ló ti bọ̀ olúwa mi ẹ̀yà wá wò ẹ̀yà wá wàrà ẹ̀ wá wè ṣe ayé ayè lọ̀tán káyè lòsì àwa ò mọ̀ yìí tá a bá tètè kọ ẹsẹ̀ owó ló yẹ ká tètè kọ ẹsẹ̀ ọmọ ló yẹ ká fáǹfààní gbogbo àwọn tí ò gbọ́ orin ìyá àbí tí ò mọ̀ tó mọ ohun tí wọ́n ń kọ ohun tí wọ́n ń kọ rèé orin àṣẹ̀ǹbáyé ni orin àtayébáyé táwọn bàbá ńlá wa àtàwọn ìyá ńlá wa tí wọ́n máa ń kọ bí wọ́n bá ń ṣe irú ọdún eégún tàbí wọ́n ń ṣe ètùtù báyìí ẹ rí i pé bí Oyinbolanberu bó ti ń jó bẹ́ẹ̀ ni ìyá Aláàgbà náà ń gbárùkù rẹ́kẹ̀ pẹ̀lú ẹ̀ wọ́n jọ ń jó ni akú ọdún akú ìyèdún àṣèyí ṣàmọ́dún àní fọdún eléyìí ṣàṣemọ́ wọ́n kọrin lónìrànràn jọ òun mi ò fẹ́ kẹ́ ẹ pàdánù àwọn orin ọ̀hún ẹ̀já máa gbádùn níbọ̀.
alékè ó lékè ọ̀gbẹ́ òun lè yí tẹ́ ń wò yìí. bí àná bá ń pe ẹgbẹ́ mi gẹ̀rẹ̀rẹ̀ fà á gẹ̀rẹ̀rẹ̀ eégún tó máa ń gbèrè ilé olóyè Ìgbésà ọ̀gá bàbá àsàlẹ̀ ọ̀jẹ̀ tí gbogbo ìlú Ìgbésà òun ni ẹ̀ ń wò tí wọ́n dé lọ́wọ́lọ́wọ́ yìí bàbá ló ń fún wọn lówó ló ń fún àwọn onílù lówó lọ́wọ́ yìí onígbèsà màlẹ́ Agbegijo má bàa rọ̀ ọmọ aṣọ́re má ṣèkà ẹkú palẹ̀mọ́ ọjọ́ aró àní fọdún eléyìí ṣàṣemọ́ a máa ṣe nígbà ni bá a bá sọ pé olówó lórí ṣe é kì í ṣòjà òòṣà tọmọ tálíkà ń sìn ẹ rí i pé lọ́dún igun bá dé báyìí owó ló ní ìrànràn ṣé taṣọ tí wọ́n fẹ́ rà ni àbí ti oúnjẹ tí wọ́n fẹ́ sè tọ́tí tí wọ́n fẹ́ rà àbáwọn àlejò tí wọ́n fẹ́ gbà lónìí ìrànràn nìnáwó tọlọ́jẹ̀ owó sì ní fún iná lóògùn ìtọ́lọ́run a máa ṣe nígbà ni. alékè àti Oyinbolanberu wọ́n wà nílé olóyè Ìgbésà ọ̀gá ọmọ aṣọ́re má ṣèkà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ máa bá wa bọ̀. bá a ṣe sọ́nù eré ọdún apá kìíní pé a mú àwọn ọ̀rọ̀ wá bẹ́ẹ̀ ṣe jẹ́ ìlú Ìgbésà àti oríṣiríṣi ọ̀rọ̀ látẹnu gbogbo àwọn olóyè àtàwọn èèyàn jàpàjàpà nílùú Ìgbésà ẹ̀jẹ̀ á lọ rẹ̀ ká lọ bọ̀ kò ní bàjẹ́ fún gbogbo wa o ojú tẹ fún ìwà òní fọ́ ẹnu táwọn náà fi ń sọ̀rọ̀ ní ya òkè òkè lẹ mú sí òkè òkè láyé máa lọ ẹ̀jẹ̀ á lọ pàdé lórí ẹbí. èmi Lásìsì Akẹran èmi lè olórí ẹbí lọ́jọ́ tèmi bí ìran Akẹran ṣe lù dé ìlú Ìgbésà yìí nígbà tí Ìgbésà fẹ́ parun àwọn ló pa àwọn lẹ̀ àwọn bàbá tiwa àgbà ló pa Ìgbésà lẹ̀ tí òun parun. Oyinbolanberu eégún ńlá ni o eégún lẹ́ ń wò ní ilé mi bó ṣe bẹ̀rẹ̀ àwọn òyìnbó wọ́n fẹ́ kó wa lẹ́rú wọ́n fẹ́ kó wa lẹ́rú nígbà tí àwọn bàbá wa táǹkì wọn torí àwọn bàbá tí wọ́n àgbà ogun ni wọ́n jà wọ́n pe bàbá wa àgbà ní òṣìlẹ̀kùn kójú ńlẹ̀kùn kójú ńlẹ̀kùn nígbà tí wọ́n fẹ́ pa àlùyé rẹ̀ tí wọ́n pẹ̀lú òyìnbó pàdé tí àwọn pẹ̀lú òyìnbó pàdé ìgbà yẹn òyìnbó ṣẹ̀ṣẹ̀ dé ni ìgbà táwọn pẹ̀lú òyìnbó pàdé tí ó tako òyìnbó tí ó di pé àwọn pẹ̀lú òyìnbó wọ́n ṣàtakò ra wọn ìgbà tó yá wọ́n wá withdraw wọn ò jà mọ́ wọn ò jà wọn ló bá wà dé ìwé tó ń pè ní òyìnbó lòún bẹ̀rù òyìnbó nìkan ni mò ń bẹ̀rù. Délé Daniel Ogudayo ọmọ Akẹran Ìyálàgbà Ìgbésà. Chief Nureni Akẹran Àbátàn ọba kẹta ni mo jẹ́ ọba àkọ́kọ́ ni ọba aládé ti gbogbo ìlú Ìgbésà ẹlẹ́ẹ̀kejì ni chief mọ́mù ìlú ẹlẹ́ẹ̀kẹta ni alágbà baba mariwo ti gbogbo ìlú Ìgbésà lápapọ̀. Ayọ̀ Oníkòyí ọ̀jẹ̀.